warriors ẹ gbọ́ àwọn wèrè wo ló ń ju ṣọ́ọ̀bù fún wa tí wọ́n wá bàbá ọmọ wọn lọ ẹ máa ń kọjá àyè yín ẹ lè ṣe kẹ́ má kọjá àyè yín ẹ̀yin sẹ́ẹ̀tì alápá má ṣiṣẹ́ yẹn ẹ lè ṣe kẹ́ má kọjá àyè yín láyé yín tẹ wá mi nídìí yẹn ẹ lè ṣe ẹ̀yin ọmọ alápá má ṣiṣẹ́ yẹn pẹ̀lá kìsà tẹ tòjọ lórí ara wọn yẹn lẹ́tún ṣì ń ráyè ṣọ́ọ̀bù wọ́n lè ń ju ṣọ́ọ̀bù fún warriors ṣé warriors ni bàbá ọmọ àbí warriors ló bá ti yín jẹ́ lẹ́ẹ̀fi rọ́kùnrin kan gbé yín sílé kọ́ tiẹ̀ fún yín lórúkà ẹ máa ń kọjá àyè yín pé ẹ ní kọjá àyè yín bẹ́ẹ̀ ṣe ṣètè bí òbó ẹṣin yẹn ẹ máa ń kọjá àyè yín a kì í ta sí yín ẹ̀yin bunch of alákìsà ẹ̀yin ẹgbẹ́ alákìsà àwa ò rí ti yín rò tó bá mọṣẹ́ táwa ń ṣe wàá mọ̀ pé àwa ò rí yín tó bá mọ iṣẹ́ tá à ń ṣe tó bá mọ business tá à ń ṣe tó bá mọ what it takes to do business Nigeria of today wàá mọ̀ pé gbé alákìsà nìyí irú yín kọ́ ló máa throw sub sí wa ẹ̀yin ò lè lè ṣe orí burúkú yín question your lane ṣé warriors ni bàbá ọmọ ṣé warriors ni bàbá baby a kú lè sọ it's so glaring they are looking for troubles èmi ò tí ì rí ẹ send ẹ sí mi bẹ́ẹ̀ bá kú send ẹ sí mi tí bá rí tán dárúkọ warrior ń bẹ màá fún àwọn náà bànújẹ́ tí wọ́n jẹ́ ẹ mọ̀ pé mi kò ń pẹ́ mi sórí Nàìjíríà tá a wà yìí ọ̀gbọ̀lọ̀ fọ́gbọ̀lọ̀ ni ọ̀gbọ̀lọ̀ wá rí pé àbí ṣé mo dá patí lẹ̀ wọ́n ju ṣọ́ọ̀bù sí yín rí ṣó ṣẹlẹ̀ rí ṣá ṣé ó ti ṣẹlẹ̀ rí ṣé tẹ́ bá tiẹ̀ máa ju ṣọ́ọ̀bù sí yín ẹ̀yin tẹ́ ẹ̀ ní bàbá ọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ láyé ẹ̀yin bunch of alákìsà ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣá tàwọ̀tàwọ̀ ẹ̀yin títí yín ti ta ẹ̀yin tẹ́ ẹ̀ lo káyá mátá títí yín ti ta ó ga o so ẹ lè lọ ra ọmọ kẹ́kọ̀ọ́ dákẹ́ àfi tẹ́ bá gbọ́ tààrin orí yín ẹ yá wèrè gan o ẹ̀yin bunch of alápá má ṣiṣẹ́ yẹn ẹ yá wèrè gan o the musician mention warriors kí lorúkọ musician yẹn àwọn olórí burúkú wo ló ń ṣe party àwọn wèrè alákìísà wo ló ń ṣe party àwọn dálémoṣú arúgbó wo ló ń ṣe party àwọn olòṣì wo ló ń ṣe party àwọn tó lọ ra ọmọ wo ló ń ṣe party trendy kí ló fún yín assurance pé mi go fẹ́ fi wọ́n trend ẹ má sọ pé èèyàn kan fẹ́ fi èèyàn kan trendy ó dà pé ẹ̀sìn lárùn ọpọlọ ṣá ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ ó fẹ́ fi ẹni tó ń tajà trend ìwọ tó ń kọrin tó ò tí ì lógo táyé ò tí ì mọ̀ ẹ́ ó fẹ́ fi ẹni tó ń tajà trend ẹ ti gbàgbé ọ̀rọ̀ kan tí máa ń sọ fún yín ni mo máa ń sọ̀rọ̀ kan fún yín pé Nigeria of today tó o bá fẹ́ là bó fẹ́ jẹ́yàn avoid àti ta sí àwọn kan mo máa ń sọ fún yín mo sọ fún yín pé lára àwọn kan tó ràn èmi lọ́wọ́ nìyẹn mi ò ń kọjá àyè mi ń pass boundary mi ń kẹnubọ nǹkan tí ó kàn mí ẹ fún wa lórí yẹn ẹ̀yin warriors ẹ̀dẹ̀ ń wò àtolórí burúkú ìyá ọmọ àtọmọ ọ̀bànújẹ́ tán lọ rà ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ sàn kankan àwọn ga fún yín o warriors ó ga o ẹni tó bá wá fún wa máa lọ fún ẹ bá wa ṣí ẹ̀ṣọ́ yìí oh God kò wá sí kankan tó kọ̀ tí orin ta ló lọmọ tí ò ní bàbá tó wá ń pe warriors níbi tó ti ń ṣòṣì tó ti ń ṣòkú ọmọ ta ló lọ ń dárúkọ warriors níbi tó ti ń ṣòkú ọmọ ẹ ya wèrè gan o that name warriors is giving them ṣẹ́rí àmì níwá ẹtì ọládìméjì mi ọ̀wọ́n orí ẹ wà ń bẹ̀ bó ṣe bá mi pín nìyẹn ẹ wo bẹ́rò ṣe fò lọ sókè nsìn adẹ̀fẹ́ jáṣọ tádwèrè wo ló lọ ń dárúkọ warriors mi tó ti ń ṣòkú ọmọ kókó
ó ga o Esabod kí ni wọ́n sọ jàre Ìyábọ̀ pẹ̀lẹ́ Ìyábọ̀ ewé pín àìlá ta ló lọ ń dárúkọ warriors mi tó ti ń ṣòkú ọmọ ẹ má bínú a fẹ́ la òbò Ìyábọ̀ ta ló lọ ń dárúkọ warriors ẹ má bínú ẹ̀yin èèyàn ẹ̀yin wo lẹ lọ dárúkọ warriors ibi tẹ́ ti ń ṣọ̀kọ ọmọ ṣé ẹ kò lè dúró sórí ọwọ́ yín Esabod need serious causes not that baby ngbà téèyàn bá lọ ṣòkú ọmọ tẹ́bẹ̀ sí ní true àwọn èèyàn ọmọ yẹn ò lè ní lárí now. You see, let me tell you something. You can learn how to mind your business. You won't die. You can learn your business. You won't die. You don't understand? Mentioning people's name while you are having a party, ó ti cross ilé ilé now. Ẹ mọ̀ pé anywhere tí Ìyábọ̀ Òjó bá wà, anything that has to do with ọmọ, Ìyábọ̀ Òjó máa fẹ́ fi gba donation. Mentioning warriors níbi tó ti ń ṣòkú ọmọ. Ìjọ tán bá dárúkọ ọmọ títí ẹ síbẹ̀ ńkọ́. Ọjọ́ tán bá ń ṣe òkú ọmọ tó jọ ọmọ tiẹ̀ non drag ṣó pray kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀ tó bá pray pé kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀ nawọ́ sókè pé kan máa ṣòkú ọmọ níbì kan wo ọmọ tí ò ní bàbá kan wá máa drag ọmọ ẹ̀ ìwọ náà pray ẹ̀ ń tàbá nígbà lólówó tálíkà nìyàn ti ń kọ́ everybody can stay on their lane. I've told you guys my standing up against these people kò kí ń ṣe nípa tèmi nìkan. I've told you. It's not about me alone. You don't understand? We are trying to save others. It has been part of them to bully people, to seek donations. You don't understand? And there is something I appreciate, and let me mention this lady again, Larry Chu. Look at what Larry Chu did recently. You don't understand? Ó gbé ọjà kalẹ̀, ó ṣe party, ó lọ ń dárúkọ àwọn èèyàn. Àwọn tó ń dárúkọ máa wá fún ẹ kò dẹ̀ sí court tó lè lọ kò sí station tó lè lọ and heaven knows that I am not doing it because of myself alone because of other victims. You don't understand? Fabẹ́rẹ́ jó rẹ̀ wò kó tó fi jọ́ ẹlòmíì in as much tó yẹ pé tí Lizzy bá ń ṣe party Lizzy ò kí ń throw shade sí wọn tí Lizzy bá ń ṣe títí ẹ̀ kò kí ń throw shade sí wọn so why tó ṣe máa lọ ra òkú ọmọ tó máa throw shades is not proper. tó ẹ̀yin èèyàn wa máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ sí Daya Amusa àti ọmọ rẹ̀ nínú fídíò yìí ẹ ti gbọ́ bí ó ṣe sọ wípé òkú ọmọ ni wọ́n ń ṣe wípé wọn kò ṣe ọjọ́ ìbí rárá àti rárá. It is not what? It is not proper.